òun ni ọ̀rọ̀ kan tó ń circulate káàkiri tí àáfà tọ́nà àwọn àáfà tí wọ́n jáde tí wọ́n sọ. Ẹ jẹ́ kí n play díẹ̀ fún yín. Now. Assalamu alaikum warahmatullah. Inna lillahi wa inna ilayhi raji'un. Bàbá wa Sheikh Abdulkadir Kamaluddin Habibullah ọlọ́dàkùn bá wa kẹ́ wọn. Kọ̀ọ̀kan wọlé èyí tí mo ti play náà yóò ti yá mọ́ ibi tí à ń sọ̀rọ̀ lọ. Àáfà tí wọ́n jáde yìí, so àmọ́ ibi tí wọ́n ti rọ́rọ̀ tí wọ́n ń sọ, àdàbíyà kọ́ ni ọ̀ràn wọn. Kò sì dá wa lójú gangan pé àdàbíyà ni wọ́n, àfi tí wọ́n bá jáde tí wọ́n sọ ibi tí àwọn ti kéwú, gbogbo ibi tí alẹ́ka sí láti pèpè tà láàfà yìí, so àmọ́ wọn. So tó bá jẹ́ pàdàbíyà náà ni wọ́n, kádà kí wọ́n jáde kí wọ́n tọrọ apology lórí nǹkan tí wọ́n sọ. Ọ̀rọ̀ náà dá bó ṣe wọlé mọ́. A sì bẹ àwọn ọmọ ya wa ní Markaz àbẹ̀yìn, ẹ má ka ọ̀rọ̀ náà kún rárá bó ṣe wọlé mọ́. Bàbá wa tí wọ́n kú, bàbá gbogbo wa ni wọ́n. Kọ́lọ́n dákun kó ṣẹ́gun rẹ̀ mọ́ nínú Islam, kọ́lọ́n dákun kó ṣẹ́gun rẹ̀ mọ́ nínú Ìlọrin, kọ́lọ́n jẹ́ kí ọdún jìnnà síra wọn. Ọlá àti tóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billah. Nínú àwọn àáfà tí wọ́n kọ́kọ́ kí wa tí a rí, òun ni àáfà Abdulwasi Jakmal. Kọ́lọ́n bá ṣe dáadáa fún àáfà. Adúpẹ́ o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.